tó dá fìtínà ti ìyẹpẹ tó bá mùsùlùmí lónìí bá a ṣe jábọ́ lórí tó dálẹ̀ àwọn àfáà jẹ́ kan mẹ́ kódà àwọn àfáà nàbà wọn kọlọ̀kọ́ sàánú wa náà ẹ máa gbọ́ ibi tí mo fẹ́ wọ̀ yìí ẹ wà bí kíáfò ọ̀nà méjì nù kí ló fa tọ́ífà àmàtul muslimin lọ bẹ̀rẹ̀ àdínú nasiha lillah wali rasulihi wa gini wal kitabi wal aima adama wa amati wal aimati muslimin wa amati ani kakata pé ní àmàtul muslimin ona ni gbogbo muslimi kò yẹ kárí tọ́hífà Ànábì nìkan àtàwọn sọ̀hábà rẹ̀ mẹ́rin ar-Rashidin tọ́lọ̀ntọ́sọ́nà àwọn ni wọ́n mánéjì àmàtul muslimin lẹ́yìn wọ́n gbìyànjú àti mánéjì wọ́n gbìyànjú rí zọ àrọ̀tì tọ́hífà kódà látojú ayé Sayyidina Ali Ànábì nìkan lọ mánéjì ń pè ní àmàtul muslimin yẹn ni pé àpapọ̀ mùsùlùmí àpapọ̀ tó gbọ́dọ̀ wá ẹlòmí gbọ́dọ̀ wá ẹlòmí lọ lójú ayé Ànábì o lè gbójú sẹ́lòmí tó ọba ilé gbójú sẹ́lòmí mọ̀náfíkí lọ tẹ̀lé àmàtul muslimin lọ gbọ́dọ̀ wà pẹ̀lú wọn kí ni àmàtul muslimin àwọn tí ń tẹ̀lé Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ń gbapá Ànábì ń bẹ láyé gbogbo mùsùlùmí òun ní ọ́n ṣe kí ni o tó bá wá ní kò sódòdó níbi tí gbogbo mùsùlùmí lọ yóò tí ó ń tẹ̀lé ọ̀dá àwọn ẹyọkan tí ṣe Ànábì mọ̀náfíkì ló ṣe kí ni lọ́bàrá rẹ̀ àbọ́kọ̀ míì tó tún lè burú yóò kọ mọ̀náfíkì Ànábì wa sọ̀sálá ó kú láyé wọ́n ya Abubakiri gbogbo gbàtà Bakiri bẹ̀láyé àmàtul muslimin kò sí tọ́hífà èyíkéyìí tọ́hífà tá a bá rí bóyá ẹgbọ́n náà tàn pé ó jáde ó ń dá tí ẹ ṣe Abubakiri sí bẹ̀láyé ó lè jọ́yà Abubakiri wáyá tọ́hífà tó dọ́ọ̀lá tọ́hífà yẹn sọnù ní o tọ́ífà yẹn sì kí ni ọ̀sọ̀rọ̀ Abubakiri lọ Umaru lọ Usmanu lọ gbogbo wa tẹ́ ìdórí Àlì tọ́ífà Àlì alal-haq ó ní kalọ́wà lórí òdodo wa ma ghayruha alal-batil tó rà ní al-mu'minin wa hunaka ususun thalatha لعامة المسلمين tàbà fẹ́ wà kọ́ sí àtọ́ífọ́tù dọ́ọ̀là mo ní pé ibi gbogbo èèyàn lọ yìí mi ò lè ibi táwọn mùsùlùmí wá yìí mi ò lè lọ bẹ̀rẹ̀ ó Ọlọ́run àyíyàn pé o lọ bí tí gbogbo mùsùlùmí lọ ọlọ́dá ti ẹ sí ọlọ́kọ́lọ́ ó yíyàn tọba ti làmbì kan mẹ́ta tó wá fi mẹ́ta yẹn rọ́pò ibi tó lọ tí gbogbo àmàtul mùsùlùmí bá yapa sí nǹkan mẹ́ta orílẹ̀ tí wọ́n wá yapa sí mẹ́tẹ̀ẹ̀ta fa'anta min at-ta'ifa ó ti wà náà ta'ifa an-najiya àwọn ìpìlẹ̀ mẹ́rin kan bẹ mẹ́ta kan bẹ fálìwúmọ̀ àwọn ìpìlẹ̀ mẹ́ta kan bẹ fúkìrí àlìwúmọ̀ tá gbọ́dọ̀ respect kìí ṣe fẹ́ nú mi o kìí ṣe ibé ìròrí kan tá fẹ́ gbé wá o ń tẹ́ ẹ mọ̀ ni ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé fún yín nígbà mo bá sì kó wá sí rí aláwọ̀kọ́ tí wọ́n bá ní iṣẹ́ pé aṣọ máa pé láyà Ànábì àmà lọ́wà gbogbo tọ́ífà kò sí gbàgbọ́ àbí láyà bá kúrò wọ́n mọ́rù nǹkan àbí gbogbo bí tí àmàtul muslimin tí wọ́n bá wà
tó bá yapa sí ọ̀rọ̀ Ọlọ́run ìnàdáàlì yẹjúúsù kìyàmù tọ̀hífà àṣetọ́lọ̀ ń pa àṣetọ́lọ̀ ọba lékí ọlá pa gbogbo mùsùlùmí wà tẹ̀lé àwọn mùsùlùmí gbogbo wa bẹ̀rẹ̀ látorí àmírùl mùsùlùmí oye àtàwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ yòókù wọ́n wá yapa sí tọ́nà ọba àlékè ọlá wí hamdan wọ́n mọ̀mọ́ ọwọ́ ara wọn kan wọ́n yapa sí ẹgbọ́n mi yé àwọn tí wọ́n yapa sọ̀rọ̀ Ọlọ́run àwọn ni Taifatul Mansuratul Najiyah àwọn ló lè tẹ̀lé níbi ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀ èyí ọ̀dẹ̀ sọ pé kẹ́ lọ gbogbo ti Amirul Mu'minin ẹ máa tẹ̀lé àṣẹ Ọlọ́run àwọn nìkan ọmọ ọ̀dọ̀ wọn lòdodo wà tó bá síra rẹ̀ mọ́ wọn lórí òdodo tí ó ń ṣe wọ́n ń káwọ́ mọ́yà lápòjú wọ́n ń káwọ́ mọ́yà lórí ìrun nígbàtà bá fẹ́ ka Fátíà nílùú dẹ̀rẹ̀ bàbá ìmáàmù máa dáwọ́ lẹ̀ ni ìwọ wá jẹ́ àwọn tí máa káwọ́ mọ́yà wọ́n ń pè ọmọ ara wọn bóyá kọ̀ọ̀kan ni wọ́n ń pè wọ́n àwọn tí ń káwọ́ mọ́yà yẹn ló tẹ̀lé Ọlọ́run àtànábì ó fi ṣàpèjúwe àkọ́kọ́ níbi ọ̀rọ̀ Ọlọ́run Amatul Muslimin ó lè sàkọ́tọ̀ idha halafa al-Qur'an idha halafu al-Qur'an tẹ́bà ya pàṣẹ al-Qur'an ní dàdárík àwọn tó bá bí wọ̀ bá al-Qur'an nù kódà wípé kéré gbé mùsùlùmí o àwọn díẹ̀ náà ni àwọn ní kò ṣe ẹnu ẹlẹ́ẹ̀kejì fi muhalafati sunnah fi muhalafati rasulillahi sallallahu alaihi wasallam tí wọ́n rí pé gbogbo mùsùlùmí yapa sánàbì olórí wọ́n yapa sánàbì irú ẹni súnà ànábì ní káàmà káwọ́ mọ́yà lórí ọ̀rọ̀ bẹ̀tà aláwọ̀ mọ́mù tí wọ́n mọ́ dáwọ́lẹ̀ tamassak bí kí ni ó bí súnà ìdàdálì àtọ́ ifá tí máa ń sí kíni tí máa ń tẹ̀lé ànábì náà ní kò ṣẹ́ra rẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹta olólágbára jù táwọn mùsùlùmí ọba ní olórí wọn ò tí ẹ̀lò lórí àti wọ́n tẹ̀lé kìtàbù àti wọ́n tẹ̀lé mùsùlùmí owó òlò lórí níbi olórí ọwá ní àwọn àgbọ́yé mẹ́ta alákọ̀ọ́kọ́ wọ́n ní olórí rárárárárárárárá tó ọba ti rí pé òlò lórí máa wájà máa tí ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì máa wà káàkiri kó o fo olórí wọn sí olórí rẹ̀ mo bí ẹ tí ń gbára yìí wọ́n lò lórí ara ni o ẹlẹ́ẹ̀kejì wọ́n ní olórí àbọ̀ olórí yẹn agbára rí ọ̀ká wọ́n ti gbàgbára kó lọ́wọ́ rẹ̀ agbára àdarí àwọn èèyàn wọ́n ti gbà kó lọ́wọ́ ẹ̀ ó ti wà lọ́wọ́ àwọn ọ̀tọ̀ Ọlọ́run hukumu olórí mùsùlùmí ò sì fẹ́ ni mọ́ torí pé nǹkan àkọ́kọ́ tó le jù tá fi ń tẹ̀lé lórí mùsùlùmí lágbára tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ká má fọ́ agbára wọn bẹ̀tà wọn ká ti dìde ọ̀rẹ́ nílé wọ́n ti fọ́ agbára yẹn wọ́n ti gbà pò lọ́wọ́ rẹ̀ rọ́mùsù làṣẹ ló ṣe kí ni lókù yóò dẹ̀ máa da agboru tó gbogbo ibi tó yẹ kó ti lo agbára tán ní ká torí ẹ̀ tẹ̀lé kárí lò àjẹ́ pé wọ́n kàn fi ṣe rọ́mùsù lásán ni kìí so lórí ẹgbẹ́ mẹ́sìn tó wá ti dàbá mù ibi abárí pàà mùsùlùmí wọ́n wà tí ó tẹ̀lé kìtàbù àti súnnà tí ó sì lò lórí àpàdà tó lórí irú rẹ̀ ní irú ilẹ̀ Haúsá bí ilẹ̀ Haúsá ṣe wà yẹn wọ́n lè máa pẹ́ sultan lórí mùsùlùmí rọ́mùsù lásán bó bá yẹ pé ìzáàlà labá rí bẹ̀ tó pé kìyádà yẹn wọ́n gbọ́ sí lẹ́nu
àwọn kankan sì rẹ̀ wọ́n sọ pé wà lábẹ́ nìzọ́ọ̀mù kèfèrí ẹgbọ́n méjì nàndọ́mù ilé ẹlẹ́kẹ̀ẹ́ta níbi àgbọ́yé olórí ọwà o kò sí o bóyó wà àwọn nǹkan tó mójútó ó kéré àwọn tó fi ilẹ̀ tí ó ṣe lọ́pọ̀ táwọn nǹkan yìí sí pàtàkì gẹ́gẹ́ bí ojúṣe ìdarí ẹgbọ́n mẹ́sàn kò tí ẹ̀ wà sí àwọn èèyàn kan lọ́kàkọ́ra wọn jọ ẹgbẹ́sìn náà bá sọ pé nígbàtí òjíṣẹ́ lórí àwọn náà máa gbìyànjú wọ́n padà síbi ta ní bẹ́nu gbogbo àwọn èèyàn tó ṣẹ́kù tó ń tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ó ń tẹ̀ lọ́rọ̀ ànábì wọ́n sì lò lórí tó san ju èyí tó ń bẹ yìí tó fà ìmọ̀ iye ojúṣe ilẹ̀ lápèjúwe olórí tẹ́ pẹ̀lú olórí Nàìjíríà mùsùlùmí bóyá a sọ pé bí sultan lápèjúwe lọ́rọ̀ àyè pọ̀ lórí tiẹ̀ ọwọ́ àpèjú àsìkò àwẹ̀ lásán lọ àìrí bí nǹkan mi bẹ̀ẹ̀ tí Ọlọ́run ní kò sàbá alápàdé àwọn èèyàn kẹta pé gbogbo oríṣìí Islam wọ́n máa dìde sí iṣẹ́ ń lọ dáwà olórí dáwà ni olórí jẹ́ iṣu Islami ni ẹgbẹ́ mẹ́sàn olórí tààlímù Islami ni ẹgbẹ́ mẹ́sàn ọwá rí ìdíjàké sultan náà láti máa tẹ̀lé ó rìn dì bí gbogbo ẹsẹ̀ rìn dì ọ̀tọ̀ Ọlọ́run ń gbọ́ gbàgbára kó lọ́wọ́ sultan ọmọ tí ń ṣe Islam gangan lọ́fẹ́ pa a lè dá ìtẹ̀lé wa padà sọ́dọ̀ iṣẹ́ ti gba agbára Islam lọ́wọ́ ẹ̀ agbọ́dọ̀ lọ máa bá iṣẹ́ lọ bóòrò agbára Islam lọ́wọ́ kéré àmọ́ májẹ̀mú lọ́mọ̀gbọ́ májẹ̀mú tó bá sì ń pe sultanu lólórí kìí sípọ́ mọ̀ takò kìí sípọ́ mọ̀ bú o sọ̀rọ̀ pé in tí ó ṣe rẹ̀ ti ṣe rẹ̀ kí ni tí ó ṣe rẹ̀ kò ní kàkà tí ó ṣe ìwọ náà sì bá ní fi sultanu wa hábi tó bá ṣe kíni tó bá dásìkò àwẹ̀ tó bá pàṣẹ àwẹ̀ tó bá tí ọba tako kìtàbà ti súnà ọ̀nà tó bá pàṣẹ á tẹ̀lé àbúrò wa mọ̀ bá jà pé a lè lọ bó lè lọ sọ ọlábàá kan tó dà padà ní ẹgbẹ́ méjì yíyẹ lómi ààyè lómi tí ọmọ jésù tán tẹ́ ẹ báyàn ṣe gbàgbára kúrò lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti gbàgbára kúrò lọ́wọ́ rẹ̀ agbára tí fi ń darí wa lánàá táàbù gbọdọ̀ mọ́ tẹ̀lé torí àkáàmù bí mọ̀kọ́ sílẹ̀ à kò sí ìdájọ́ ẹ̀sìn kankan tí ò ní àwọn èrò rẹ̀ ẹgbẹ́ méjì ìdí bí jésù tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé òun ni aláṣẹ tó unite wa tó bá ti pàṣẹ àṣẹ ẹ̀lá kò sẹ́ẹ̀bù àtẹ̀lọ́ba òun ni wọ́n gbà tí èbò dé ó ti pàṣẹ kúrò lọ́wọ́ èbò ti wọ abẹ́ mọ́tàrà yìí jẹ nǹkan pọ̀ lẹ́rẹ́gẹ́dẹ́ tí wọ́n gbà kúrò lọ́wọ́ èbò ti wà ó ti wíìkì ẹ̀sìn ó kú mọ̀rú wọn òní yí pé a máa pọ́n wọn lẹ́lẹ́nu bí tí wọ́n bá ti rí ẹ a sì ní takó tọ́lọ́ bá wí bára bí wí a sì ní yé wà pẹ̀lẹ́ ní tí a bá rí pé àwọn èyí o iṣẹ́ Ọlọ́run tẹ́ ń bá lọ ẹgbẹ́ méjì ká pé bí olórí tí mo wà pẹ̀lú ẹ̀yìn ká pé bóò ṣe ń bá ṣe Ọlọ́run ní sùrùtọ́ọ̀nù ń bá lọ ní ebó gan òní ṣe kíni kò ní darí wa Islam ní ọmọ síkíní o sísítẹ́ẹ̀mù ìbò òní ṣe kíni o kò ní darí wa láéláé ṣùgbọ́n nítorí pé àwọn ti gbà kúrò lọ́wọ́ bàbá náà sì ti wà ní ààyè tí ẹ sì kíni tí ẹ fi ra wọn sí lágbègbè nígbà wọn gba ìjọba kúrò lọ́wọ́ sùtọ́ọ̀ bá dá aráka lẹ̀ lọ́ráka yẹn bá wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe dáwà wọ́n bẹ̀rẹ̀ sí máa kọmọ lẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa rí èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹ ìyásà jésù Islami ẹgbẹ́ mi sì ó dẹ́sì lórí tó ó dùsè rẹ̀ tí Islam ó fi máa dúó tí ó fi máa kọ̀ntínú kò fi ilẹ̀ wọ́n tako ni òun wo ṣubú wọ́n tako ni òun kò síkí ní o ṣùgbọ́n wọ́n gbé ṣubú wọ́n tako wọ́n ò jẹ́ kó wà active ẹgbẹ́nsìn agbọ́dọ̀ wà bí tí ẹ ń bá wà active wà kódà kọ́ sí pé wọ́n kéré níbẹ̀ ni ó kúmọ̀ tọ́ ifá ó ti kíni bí ó ti dìde tá a bá tẹ́lá àwọn èèyàn kan tí wọ́n wà lórí kíni òdodo náà ni tọ́lọ̀ ń wí tánàbí ń wí tí wọ́n sì kóra wọn jọ tí wọ́n fàká tí wọ́n tẹ̀lé àṣẹ kíni olórí wọn àwọn náà àjọ ìwọn àjọ mọ̀ bá ṣe Ọlọ́run lọ bẹ́ẹ̀ ti yín ọ̀sọ́ yí pé gbogbo àwọn mùsùlùmí yóò kú kèfèrí dẹ́ o ìgbà síwájú náà ń tú ìtẹ́ kòkòrò kèfèrí o ìtàrẹ̀ bí bá pè wọ́n ní ká pè wọ́n
àrẹ́mì ní àìmọ̀kan bẹ́ẹ̀ ẹbẹ́ sọ̀dọ̀ àìmọ̀kan ò di kúfúrú o tó bá jẹ́ kúfúrú àrẹ́mì ó pè kúfúrú o àti húbù láìs ẹbẹ́ sọ̀dọ̀ bẹ́ẹ̀ lọ tí ń dààmú àwọn èèyàn ní húbù láìs ẹgbọ́n mi kí wọ́n ṣe pé àwọn èèyàn kú ya kèfèrí ní ẹ̀yìn nìkan ní mùsùlùmí rà ẹ ti sọnù nítorí pé pẹ̀lú fúrúkọ́tù nájíyà àbí àtọ́ ìfọ́tù mọ̀súwọ́tù nájíyà kò tọ́ka sí wípé kò wá mú àwọn yòókù kó èpè wọn lóókọ tí ànẹ́bí ò sí kíní àtọ́ ìfọ́tù mọ̀súwọ́rọ̀ ẹjá parí ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn àhàdíìsì kan àwọn nǹkan tá a máa fi dátọ́ ìfọ́tù mọ̀súwọ́rọ̀ nígbà mo sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin àfà ẹ̀sí síwájú Máídà ni من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله أي ما كايو أما قو الطائفة المنصورة nínú alukur'an àti inú hadith tẹ́lá tí ẹ́kà hadith ẹwà bí ilẹ̀ àgbà kìíní ilẹ̀ àkà ẹmọ gbọ́ ìtí máa ń wí Yorùbá tààjọ gbọ́ ẹmọ gbọ́ Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ pé kí ni Taifatul Mansura aya ẹgbẹ́ sẹ́nu ya ayyuhal ladhina amanu man yartadda minkum an dinihi ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́lọ́ngbọ́ ta ni ó fẹ́ gba Ọlọ́ngbọ́ ní wakọ̀nàwọ́ ta ló fẹ́ gbọ́ Ọlọ́ngbọ́ Ọlọ́run dákùnjẹ́ àgbọ̀ ọ̀gbọ́ Ọlọ́run bá yín sọ̀rọ̀ ẹ̀ka wọlẹ̀ bẹ́ẹ̀ ṣe wulẹ̀ kẹ́ pọ̀ tó ẹni ọba fẹ̀sìn ẹ̀ lẹ́nu yìí tó padà lẹ́yìn ẹ̀sìn ọgbẹ́sìn lẹ̀ ọwá bá nǹkan mi lọ ta lọ́lọ́ ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó gbọ́lọ́ gbọ́ ní bá sọ̀rọ̀ ọwọ́ ní kódà bẹ̀rẹ̀ sí gbọ́lọ́ gbọ́ ẹ wá fẹ̀sìn lẹ̀ ẹ padà lẹ́yìn ẹ̀sìn fàṣàwọ́ fàyà ti láwò bí kọ́ omi ọlọ́ni sì lọ mú jọ mi wà ìjọ tó yẹ pé ìfẹ́ràn wọn àwọn náà fẹ́ràn Ọlọ́run kí ni túnmọ̀ mọ́ fẹ́ràn Ọlọ́run kul in kuntum tuhibbuna Allah ṣé tẹ́ bá sọ pé ẹ fẹ́ràn Ọlọ́run ẹ̀yin ẹ sọ pé ẹ fẹ́ràn Ọlọ́run tí a pé alùpàá sọ pé yòó bòhò àwọn àjọ míì tí ń mú wá ti ṣe tọ́ ìfà táwùí Ọlọ́run ó fẹ́ràn wọn ọ̀dọ̀ wọn Ọlọ́run lè gbà fẹ́ràn wa tá bá fẹ́ jẹ́ tọ́ ìfà Ọlọ́run náà lọ wá sọ kul in kuntum tuhibbuna Allah kápẹ́ ẹ fẹ́ràn Ọlọ́run fatabi'uni èmi Muhammad ká ẹ máa tẹ̀lé súnà ànábì yuhbibkumullah tẹ́ ẹ bá ti ṣe yẹ Ọlọ́run wà fẹ́ràn yín sẹ́kùn lóòrùn sí wà ní ayàwó méjì pé kọ́lọ́wọ́ fẹ́ràn yẹn àti kí ẹ náà fẹ́ràn Ọlọ́run ibo ni a ti rí ibi ìtẹ̀lé ànábì tàbá tí ń tẹ̀lé ànábì a ti rí fẹ́ Ọlọ́run ó sì tọ́ka sí pàwọn náà fẹ́ràn Ọlọ́run Ọlọ́run wá ní tí bá fẹ́ mú ẹlòmíì wá láti rọ́pò ẹ̀yin tẹ́ padà àwọn tí mú wá wọ́n fẹ́ràn Ọlọ́run wọ́n sì fẹ́ràn Ọlọ́run ó fẹ́ràn wọn àwọn náà fẹ́ràn Ọlọ́run bọ́lọ̀ ń ṣe fẹ́ràn wọn àwọn náà fẹ́ràn Ọlọ́run ìtumọ̀ ní pé wọ́n mọ̀ tẹ̀lé ìlànà ànábì